because the guy go mo lalari lójú òun wa fẹ́ rà. I will talk to you. I will talk to you. Bẹ́ẹ̀ mo gbọ́ ní kórìí mi máa pè ó mo mọ nǹkan tí mò ń sọ o. Ó ní mo fẹ́ bẹ́ẹ̀ yín ṣe ẹ wo fìlà yìí náà Kango I bought it 300 million. But mo pé mi ò lè náwó fóbìnrin di àyẹ́sọ owó tí mo lè ná fóbìnrin is 5,000 naira. Jesus. Igbó mi rẹ̀ tàdé bẹ́ẹ̀. Ìṣẹ̀lẹ̀ kan pa yín, ó yẹ kó mú yín kan lọ pa yín dànù ni. Ìdòwú láàrèrè ẹyẹ àti ẹyẹ ìrègùn ẹjọ 1 second. Ọlọ́run ló dágbò táwọn ń gbó. Ẹ pẹ̀lẹ́ ẹ má bínú. Ṣé ẹ rí mo ti ń wò yín ládùúgbò lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé àdúgbò ilẹ̀ ń gbé ni. Ṣé ẹ ti marry? No, mi ti marry. Ẹ ti marry? No, not at all. Mo fẹ́ sáré lọ ra gbó ni mo wá ní pé kí n sáré yà bá yín sọ̀rọ̀. Ilé mi ò jìnnà síbẹ̀ yẹn. Mo lálàá láàárọ̀ pé mo marry. Mo lálàá lóru mo dúpẹ́ mo marry. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe rí lójú àlá yẹn náà ni wọ́n á pẹ́ yín ló máa jẹ́ because mi ò kí ń move alámi straight ni mi lálàá rí kó má rí bẹ́ẹ̀ so mo wá wò pé ìran nìyẹn mo ní láti sọ fún yín ni pé mo lálàá rí yín pé mo fẹ́ yín so mo wá ní kí n sọ fún yín lójú ayé pé mo fẹ́ yín láàrin ìní sí ọ̀la mo fẹ́ yín mi lè fẹ́ kí n kankan disturb ẹ̀ mo fẹ́ yín sílé gẹ́gẹ́ bí ìyàwó ni ìgbà tẹ́ ẹ ti marry yẹn náà èmi lẹ single fún. Okay, so bí èlò lẹ ní dání báyìí tẹ́lẹ̀ fi fẹ́ yàwó tẹ́lẹ̀ fi marry. Bí èlò tí mo ní tí máa fẹ́ yín náà kò lè ju bí 2.5 gbogbo marriage pé mo mọ mọ̀lẹ́bí yín mo mẹ̀yìn náà alọ́lé yín alọ́lé tèmi gbogbo ètò ìgbéyàwó yẹn lágbátá ẹ̀ 2,500 naira ṣá a máa ti parí wedding. Like 2,500 naira. Lẹ́fẹ̀ẹ́ fi marry lẹ́fẹ̀ẹ́ fi fẹ́ mi èmi gangan. Yeah. Mo fẹ́ sá lọ yà rọra gbó ni sẹ́ bò mo wá ní pé kí n sáré sọ fún yín quick one ni ló ní pápá àpá kí n sáré fẹ́ yín direct yẹn pẹ̀lú 2.5. Ṣé wọ wèrè ni àbí wèrè wọ yìí? No mi ò wọ wèrè o ṣówó yẹn kéré ní àbò tí pọ̀ jù. Ó kéré o like aláìsí pé fẹ́ ra biscuit. 2,500 naira kí láti fi fẹ́ yín. Change ni ẹ o. Èlò náà fi fẹ́ mọ́ èmi 120 naira náà fi fẹ́ mọ́ èmi ó dẹ̀ ti wà ní ọkọ̀ dè ní kò tí kú èlò náà fẹ́ mọ́ èmi tí màmá fi èlò máa fẹ́ fẹ́ yín èlò máa fi fẹ́ yín ẹmọ 120 sàn máa yọ ní wọn 2,500 naira tí màmá fẹ́ èlò ṣé 300,000 máa fi fẹ́ yín ni ok ṣé 5,000 máa fi fẹ́ yín ni. Ó kéré náà 2.5 ra spec ojú mi àbí báàgì tí mo gbé dání. 2.5 ra báàgì àti spec. Like seriously. Irú ogun dewo nìyẹn ẹjọ́ ilẹ̀ lẹ́ single. Yeah, I'm single, mo single. Ṣé ẹ̀ pé àfẹ́ ayé lẹ fi ń wò pé 2.5 ò lè fẹ́ yín? Ṣé ẹ̀ mọ̀ pé àfẹ́ ayé ni? Ṣé ẹ̀ pé ẹ̀ lè lọ́kọ bẹ́ẹ̀ ṣe wà? Really? Ṣé ẹ̀ mọ̀? Àfẹ́ ayé rè tábí ayé bá ti pọ̀jù nínú ayé èèyàn nínú ayé obìnrin kò lè lọ́kọ. 2.5 odidi 2,500 naira. Yes. Ṣé ẹ̀ mọ̀ dọ́là tá a máa rí nínú ẹ̀? Yóò bí mumu. Ẹ wò problem ti pọ̀ jẹ́ má jẹ́ sọ̀rọ̀ sí yín ẹ tí múnú bí mi like ayé àtijọ́ nìyẹn wọn kò sí wọn ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́ báyìí náà. Ní 2,500 naira kì í ṣòwò. At all. Kì í ṣòwò. Ṣé gbogbo ogun tó ń ja Nàìjíríà yìí inú yín ló wà ọpọlọ yín ló wà ẹ̀ǹgan fúnra yín gan ẹ wà lára ogun tó ń ja Nàìjíríà yìí ẹ ti stupid jù ẹ gọ̀ gidi gan ẹ gọ̀ gidi gan. Ogun yẹn ó bá yín fíra gan ẹ kò mọ ní ìbílẹ̀ tí wá ná. Ìbílẹ̀ tí wá tẹ̀ lókun lọ́rùn. Àdúgbò tán ti ń ta gbó ni mo ti dàgbà o. Kí ló wá ṣẹlẹ̀ kí ló. Igbó náà tà ládùúgbò tí mo ti dàgbà wá já gan o mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o onígbó ni mi o gbogbo nǹkan tẹ̀ ń sọ kò sí tó wọ́n ẹ mo yẹ gbó tí mo máa rà 2,500 naira mo fẹ́ fi fẹ́ yín yẹn tí kì bá ké mo lálàá rí yín pé mo fẹ́ yín lójú nínú ojú oorun ni mo ní try láti wá sọ́dọ̀ yín pé mo fẹ́ fẹ́ yín o ojú oorun lè máa afẹ́ra gidi gan tá a lẹ̀ pọ̀ gidi tó yẹ pé 5 and 6 lèmi àti yín tá afẹ́ra gan o. Imagine ẹ fẹ́ fi 2,500 naira fi fẹ́ obìnrin 21st century tá a wáyé who does that. Nǹkan tí ò lè jẹ́ kẹ́ ẹ lọ́kọ lẹ dáwọ́lé ẹ lè lọ́kọ bẹ́ẹ̀ ṣe wà yìí o ṣé ẹ pé tí obìnrin bá ti lè jẹ́ kí àfẹ́ ayé pọ̀ jù nínú ayé ó máa bí ipa àwọn owó kankan kéré owó yẹn kì í ṣe owó kékeré ẹ̀yin lẹ ń wo bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ ń wo bẹ́ẹ̀ owó yẹn ò kéré o ẹ̀yin lẹ ń wo bẹ́ẹ̀ mò ń láì yẹn owó yẹn ò kéré o because ìgbà yẹn lọ́gọ́ mo lálàá rí lójú òun wà fẹ́ rà I will talk to you bẹ́ẹ̀ mo mú gbóò ní kórìí mi máa pè ó mo mọ nǹkan tí mò ń sọ o because èmi understand gbogbo feelings yín o mo ní mo fẹ́ bẹ́ẹ̀ yín ṣe ẹ wo fìlà yìí náà Kango I bought it 300 million. But mo pé mi ò lè náwó fóbìnrin di àyẹ́sọ owó tí mo lè ná fóbìnrin is 5,000 naira. Jesus. Igbó mi rẹ̀ tàdé bẹ́ẹ̀. Ìṣẹ̀lẹ̀ kan pa yín ó yẹ kó mú yín kan lọ pa yín dànù ni. Ẹ wò ó níbi tí mò ń lọ ẹ má bà dé mi jẹ́ ṣe ti gbọ́. Tí má tún fi 2.5 fún mi lọ mú gbó báyìí ẹ̀ tún máa bínú sí mi ò gé mò ń fowó mú gbó. Ìgbà tí mo fẹ́ fi 2.5 fẹ́ obìnrin tí ò lè gbà ṣé ẹ mọ iye igbó tí mo máa mu nínú 2.5 yẹn ṣé ẹ mọ iye igbó tí mo máa mu tí mo máa rà nínú 2.5 yẹn mo fẹ́ fi 2.5 fẹ́ yàn sí ó ní irọ́
ṣé ẹ mọ̀ pé tí màá fi 25 ra igbó ṣé ẹ mọ̀ iye igbó tí mo máa mu nínú 25 yẹn ok mi ò lè fa igbó 25 tán lódìdí ọjọ́ mẹ́ta wàhálà obìnrin tó pọ̀ jù kéwòn wọn it's better to live single. I'm gonna live single life. You spare me nigga. olórí burúkú èèyàn tọ́lọ́run ọba dá yín kílẹ̀ wá níbẹ̀.